الله جئنا لتكريم الأوائل بيننا. àwọn tẹ̀mí náà ní òfin kan ojú tí ọkọ ọ̀sẹ̀ bá wà fàlà kálàfà rẹ̀ gẹ̀. kálàfà rẹ̀ tọ́ka àti sọ́yì bí ẹgbẹ́ wọn bá jáde tó fún onídàájà kẹlù bíi kọ́ ọmọ ìyá àbá àmẹ́rẹ̀ á tó kéṣe àwa. جئنا لتكريم الأوائل بيننا كل أوائل بيننا تكريم. ìjọba wọlé sí adágún kẹ́nìkan tí ò ní asìlù kan wọ́n ní kílẹ̀tì kẹ́ bọ́ ṣe kókó wọn dábọ̀. ọ̀rọ̀ tó dáa ti sin bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní lọ́gbà wù wọ́n ní kí wọ́n ború rẹ̀ o. جئنا لتكريم الأوائل بيننا. mo sì ọdún tọ́lọ̀ bí ní dásí àdámọ̀ mo ti mọ̀ láti 1974. ṣé bá sì mọ ọdún tí mo fi sọ́lọ̀ bí ní ma kí alábòsí wà sí bí wọ́n sì wà sí bí tí ń dúró báyìí 1974 nígbà wọn sì wà sí ilé ọba. kódà ọdún tí a bá náà kí lọ sábà dáná fi ṣe kọ́lé ìbọn ọmọ ìgbà náà ó ní kí lọ bá kẹfẹ́ mi sí kí n lè rí náà. جئنا لتكريم الأوائل بيننا أكل أوائل بيننا تكريم. àdàbíyà màkàsíyà kí ló ṣe wá táwọn tí wọ́n fẹ́ rìgẹ́tì tí wọ́n fẹ́ bí àwọn àwọn pamọ́ méjìlá ń dákọ̀ ó ti di mẹ́rin àwọn kan wọ́n kò bọ́ tiẹ̀ bí wọ́n bá wá dá sí bá wọlé kàbóyè kan ó ní kí sábà dá sí àmọ́ bí ẹgbẹ́ wa kan báyìí lẹ́nu náà bàbá wù mí á jáde sí. جئنا لتكريم الأوائل بيننا. bí wọ́n bá sì sọ fún mi kí mi fò lókè fúnlẹ́sì bí wọ́n bá sì sọ kó sọ̀rọ̀ tó dàpọ̀ pàrọ̀ ẹ̀jẹ̀ àbá èmi ò fúnlẹ́sì. èyí sì máa ṣe bẹ́ẹ̀ ó lè má dàpọ̀ àwọn ọmọ yìí pé èmi fèsì ọ̀rọ̀ tó sọ ipò òwú ìlà. جئنا. ṣé ọmọ wọn la mú sáwọn àbáwọ̀ tó kọ́ wọn tó yìí wọ́n kọ́ wọn yẹ kọ́ wọn tó yìí. bàbá mi tó jòkó yìí ọmọ mi tó mo fẹ́ kúrọ́ lẹ́yìn wọn ọlọ́run wá yọ sí mi ó ti kúrọ́ òun lọ́wọ́ àwọn ọmọdé. àmọ́ kí tó lọ bẹ̀ bàbá sí aláwùjọ yé wa kí bàbá ní sí kàmá jẹ fáwọn bàbá ló pè wọ́n. رضي الله تعالى عنه. bàbá ló pè wọ́n àwọn náà sì gbà fún bàbá sí aláwùjọ ní wọ́n jọ tí ó mọ ológun bàbá sí kàmá níjọ mọ ológun lẹ́kọ̀ọ́ ìrẹ́ ìkẹ́tù ó tì mí ajá Ádámù ni dáwọn ìkà yàtọ̀ lóríṣiríṣi wọ́n ló sì ṣe wàhálà bí jẹ́ wá lé fún ọ bẹ́ẹ̀ ni níjọ́ sí Ádámù fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ́ èyí sàyìn mẹ́tí ń ṣe ọmọ yìí kí bàbá akọ́ ọ̀kadì kọ́jọ́ rẹ̀ àwọn ọmọ tí bàbá ṣe kàmá yìí. رضي الله تعالى عنه. kọ́ tó wá ṣe ìṣàrà fún ibà ìyẹn ọ̀láyè wọ́n lọ bá bàbá ilé ìlà wọ́n sì dọ̀rẹ́ ń bẹ̀ wọ́n gba wọ̀sífà lọ́dọ̀ bàbá ṣe Ádámù wọ́n gba wọ̀sífà ni wọ́n gba sẹ́ni fún mọ́tà tó ṣe mọ́ ẹ̀fọ́ wọ́n tẹ́ pẹ̀pẹ́ ilé kan làwọn bá yẹn rò sí àwọn làpè. جئنا. nígbà tí bàbá ilé ìlà wá lọ wọ́n wá kúkú ọmọ ṣe kàmá wọ́n ní máa tẹ̀lé bàbá ilé ìlà lóde kí wọ́n á dámà. جئنا لتكريم الأوائل بيننا أكل أوائل بيننا تكريم. gbogbo lẹ́yìn ọba àti sí ni wọ́n láyé kó wọ́n dára kankan gbogbo ọmọdé máa ṣe bí oṣù ògbẹ́yìn. tọ́lá wọn tí wọ́n ti wá dúró níjọ́sí Ádámù ṣiṣẹ́ jíjẹ́ kàmánì ṣiṣẹ́ wọ́n lérò lẹ́yìn. mo wá tó yẹ wáyé pé bàbá ṣe Ádámù iṣẹ́ tí bàbá ṣe kàmánì ti gbà ọ̀pọ̀ wọ́n fẹ́ nà wá lójú ilẹ̀ yìí ibi ìyá ìjọba àlọ́rin tó kéwú tó kàwé wọ́n fi ilé ìwé kú tiwọn. kí Ádámù ti rí pé ìyá ìjọ mùsùlùmí ó kàwé tí ọmọ kéwú tí ọmọ lọ́wọ́ tó fi lọ́wọ́ kí òun lọ Mákà wọn ò fi wé kú tiwọn lẹ́kọ̀ọ́. ìtọ́jú ilẹ̀ ìwé ni wọ́n wá ń yí lára ara wọn níjọ́ táwọn mọ̀lábì kí bọ́ sáàrin wọn bàbá ṣe kàmẹ́ kọ àwọn nǹkan wọ́n dìde kọ́ máa ń fẹ́ máa ṣe ní ìṣàkóso ayé dọ́gba. ní ákírù lọ́tọ́ kí Ádámù ṣe Ádámù lọ wọ́n wá bẹ̀rẹ̀ fún gẹ́mọ̀ wọ́n wá béèrè láì sọ́mọ́ béèrè lọ́wọ́ bàbá nípa apèyí lágbà ẹni ó kọ́kùnrin ṣe Ádámù náà àfa àgbálẹ̀ ìkàlótọ̀ ṣe kàmẹ́ náà àfa àgbálẹ̀ ṣe Ádámù. àbákẹ́rẹ̀ wa náà ọkà alájì kàmáàlì níjọ́ náà tí wọ́n wí sálù hàn àwọn bàbá wa mi mọ́sàn bẹ̀rẹ̀ ayé jọ̀hún. àwọn bàtúlẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọmọ ìyẹn láwọn àfa àgbà ṣé Ádámù fẹ́ yìí sọ pé bí tẹ́ bá fi ṣe mí ẹ fi ṣe mí àgbàkà alájí àgbà ó kà alájí kàmáàlì. جئنا. àgbàkà ó pẹpẹ tẹ́ náwó ẹ̀pẹ̀ yẹ́ ẹ̀kún ìkọ̀yà fún ilé-ẹjọ́. جئنا لتكريم الأوائل بيننا أكل أوائل بيننا تكريم. jẹ́sọ̀ pé ní kọ̀wọ̀ lórí lórí torí kò sí ìrẹ́lù ó pẹ̀lú ọ̀tọ̀ bí ṣe Ádámù tẹ́lẹ̀ lọ́wọ́ ní kọ̀wọ̀ lórí sẹ́ tó fẹ́ wẹ̀ kó kò sí ìrẹ́ ó ti di àràbà ó ti dàgbà ó pẹ̀lú ọ̀sọ̀ bí ṣe Ádámù. ó ti bẹ́ẹ̀ náà ó ní bàbá yìí bàbá ló pe ṣé kàmá lórí jòkó ó ní bàbá yìí ó kà alájí jàmá nìkan nígbà wọn wọ àràgbà yẹn sí fat tí wọn máa ń fọra ní kákọrọ aṣẹ́wù alájí wọn máa ń ṣe ìgbàlámù fúnra wọn ó kà alájí jàmá òbí má lè yọ kó ṣe kàmá.
abádáwò kí ni màmá. جئنا لتكريم الأوائل بيننا àní níbi bí ọmọ wàlálámú nílẹ̀ ìyá àti ilé bàbá. جئنا لتكريم الأوائل بيننا nínú ọ̀gá bá mi pamọ́ gbogbo bàbí bá mi ṣàlàyé àwọn àti ń gbọ́ wọn tó bá wà ní ṣàlàyé. جئنا لتكريم الأوائل بيننا wọ́n wà ní àṣàṣù ní tí ìpamọ́ tí ìràkí ìmọ̀ tí wọ́n ń láyìí wọ ìyọ̀dọ̀ wọn ti gbé. bàbá mi jòkó iye sọmọ àfáàní gẹ́gẹ́ ní ọmọ mi ló tẹ́ fọ́dún mẹ́rin. جئنا لتكريم الأوائل بيننا àwọn òṣèlú àbá tábà tẹ̀lé ọ̀nà òfin pamọ́ yìí. àwọn tẹ̀lé ọ̀nà òfin pamọ́ ojú ti ọkọ̀ ọ̀fẹ́ báwọn àfàlà tálà fáà rẹ̀ gẹ́. tálà fáà rẹ̀ tọ́ka àti sọ́yì bí ẹgbẹ́ wọn bá jáde tó fún onídàájà kẹlù bíi kọ́ ọmọ yíyá àbá àmẹ́rẹ̀ á lọ fẹ́ sàrà wa. جئنا لتكريم الأوائل بيننا كل أوائل بيننا تكريم ìjọba wọlé sí adágún kẹ́nìkan tí ò ní asìlù kan. wọ́n ní kírẹ́tì kí mo bọ́ ṣe gbogbo ọ̀dọ́ àbọ̀. الله رحمكم الله tó bá yẹ kí ká bá ṣe tí wọ́n máa fọ́ àwọn ẹni kọ́kọ́ wa kẹ́wọ́ káwọn mọ̀ wọ́n mọ̀ ní. جئنا kí ló dé báwọn. لتكريم الأوائل بيننا ó ṣàdúrà fún bàbá ó ṣàdúrà fún sẹ́yìn oníkọ́lọ́ bá ṣe ọmọ rẹ̀. alákùn tó ń lò ṣiṣẹ́ lẹ́yìn sí ìbẹ̀rẹ̀ sẹ́wọ̀n ni àrètí òkè wọ́n ṣe wọ́n ọ̀dọ̀ lákà tó ní. جئنا لتكريم الأوائل بيننا ẹ lọ́ pọ̀ dáadáa gbogbo ẹni tí ó bá pọ̀ láti bìdá ìyàwó àfáà rẹ̀ ẹ yóò sọ ilé bukẹ́ tó kọ́ bó sí. أكل الأوائل بيننا تكريم èdè kì í jà sí èdè kì í lọ́ba dá sí bẹ́ẹ̀ bá kọ́ńtì kàmẹ́ kọ́ sí tèmi ma bẹ́ẹ̀ bá kọ́ńtì ádámù kọ́ sí tèmi ma tẹ́ bá bá kí lọ́wọ́. رضي الله تعالى mo عنه máa ń sọ ìwọ́n lọ́bẹ̀ حياكم الله bàbá wa gbàtọ́ bímú bímú ni bàbá mi. رضي الله تعالى عنه àwọn ọmọ gbàtí tí ádámù fúnra wọn lọ sí dáwúrà ní mọ́tàs ní àyàsá àwọn èsì ìdílé kéwù àmọ́ wọn a máa rìpítì ẹ̀ gbogbo gbà oníṣẹ́ ádámù àwọn kọ́tẹ́ náà kọ́ níbẹ̀ ní kọ̀ọ̀kọ́rọ́ àwọn ẹlẹ́ kéwù kọ́ dání sọ nílẹ̀ lẹ́yìn àwọn iṣẹ́ ádámù wọ́n sọ̀bù fún wọn láti mọ́tàs wọn lò. الله أكبر bàbá gbogbo tí wọ́n ta lọ mọ́tàs nígbà débẹ̀ láwọn ìdádí ilẹ̀ ti kọ́ wa ní ìdàdíkà tó kù mẹ́ wọ́n dàbí ìgbésọ́ láti wọ́n ti ń lò akéjìlá akẹ́kẹ́ ìgbìmọ̀ ní tó wà tó làkúrẹ́ àwọn ìdádí àti kéwù náà bàbá yìí wọ́n ìdádí wọ́n ti ké mọ́tàs الله gbogbo àwọn tàṣì jáde níbẹ̀ àgbẹ̀dú ká tó lọ mọ́tàsì bàbá wa gbà bàbá tí ó gbà ní wọ́n ń sọ ìpèsè Adam ẹlẹ́kọ̀ọ́ yáyẹ lábẹ́ bá جئنا لتكريم الأوائل بيننا حق الأوائل بيننا تكريم bàbá Adam أدامكم الله ìjáde o bí ẹgbẹ́ wa tá a bá gbà fún tọ́lọ̀ ní oṣù wájú àti ìtẹ̀yọ tó o bá ń kó dáadáa kó wọlé wa kó sí wa mọ́ kó kó lé sàlẹ̀ kó gbẹ́ bí inú tábàlẹ̀ ìmọ̀tàsì wa gbogbo ẹbí tábàlẹ̀ iye tá à ń jẹ́ gbogbo wọn mọ́tàsì wa àbọ̀ ní ẹnìkan ní wa tó kẹ́lí sí kàmá ìmọ̀lẹ̀ àbí làbẹ́ ń lò gbogbo ẹ̀rọ lọ́wọ́ yá sí bí làbẹ́ ń lò wọn ti bẹ́ẹ̀ ó kejì wọ́n ti fi wọn àbájá fún mi. bàbá alágbàjì mọ́nà ájì wọn wọ́n wá ní jẹ́ká wọn darí káyọ̀